Wasiu. Bọ̀dá Wasiu. Bọ̀dá Wasiu. Mélòó ni mo ń pè yín? Ẹ gbọ́, wọ́n ní Ifá gúgù sọ pé ìlọ́ba kan. Allegedly, wọ́n ní Ifá Tinubu náà ìlọ́ba kan. How? When? Níbo la ti pín tan ajá tó ti kan sí lè mọ́ mú torí Ọlọ́run. Bọ̀dá Wasiu, Bọ̀dá Wasiu, ẹ jẹ́ má forí fọnà kẹ́ má bàa gbóòórùn ara yín. Ìjẹ̀bú rẹ̀ wà Ìjẹ̀bú ló ń pè bí o. Ó yàtọ̀ sí èyí tí Fágúgù ṣe nílùú Èkó tó ti dá àwọn ọmọ Èkó tó ti dórí wọn má bẹ́ o. Tó ti mú ákáṣífù tó ti yí ákáṣífù yẹn báyìí tó wá mú ọpọlọ àwọn ọmọ Èkó tó wá fi ákáṣífù yẹn kó báyìí tó wá kó sínú àpò wọn o. Ìjẹ̀bú ló ń pè bí Ìjẹ̀bú rẹ̀ wà o. Ìjẹ̀bú rẹ̀ wà o. Bọ̀dá Wasiu, Bọ̀dá Wasiu, ẹ má forí fọnà kẹ́ má bàa gbóòórùn ara yín o. Ẹ má fèrú gbàbùkún o. Bọ̀dá Wasiu, ẹ̀yin kọ́ ló bá kàn o. Wọ́n máa pè yín kò tí kàn yín. Bọ̀dá Wasiu, ẹ̀yin bàbá ẹ lọ sẹ́ńpẹ́ náà bí àṣà yín. Wọ́n máa pè yín kò tí kàn yín. Bọ̀dá Wasiu, wọ́n máa pè yín kò tí kàn yín torí pé ohun tí Táyé ṣe tó mú jẹ Kẹ́hìndé lè ṣe kó má mú jẹ o. Bẹ́ẹ̀ ni ohun tí Táyé ṣe tó mú jẹ Kẹ́hìndé lè ṣe kó má mú jẹ o. Ló dífá fún wípé gbogbo bí Ifá Tinubu Baba Jaga bó ṣe kú wọn ní pàǹpà ní Lagos State mọ́ra tó fi kọ̀rọ̀kọ̀rọ̀ torí pé wọ́n wá láti Lagos State ọmọ Ọ̀rágbìjì ni wọ́n tó wá di baálẹ̀ tọ́jọ́ afọbajẹ tó tún wá ń jọba báyìí ní Lagos State tó ti di gbogbo Lagos State mú orígun mẹ́rin east west north south Lagos State tó ti dì í mú tẹ́ ẹ bá rò bí pé bóyá ẹ lè ṣe bẹ́ẹ̀ fún wọn níjẹ̀bú Ìjẹ̀bú ló ń pè bí omi ìṣọmọ Ìjẹ̀bú náà ṣùgbọ́n torí ẹ̀ mo sọ pé ohun tí Táyé ṣe tó mú jẹ Kẹ́hìndé lè ṣe kó má mú jẹ o. Ẹ má forí fọnà kẹ́ má bàa gbóòórùn ara yín o. Bọ̀dá Wasiu, torí wípé wọ́n ní ọmọ tó bá fẹ́ jogún kógún ìtọ̀kìtàn ló máa pa. Bọ̀dá Wasiu, ẹ ń ṣọmọ Ìjẹ̀bú torí pé ẹ ti forí fọnà báyìí ẹ wá ń gbóòórùn ara yín. Ṣé rí ilé ayé yìí ṣé rí téèyàn bá fẹ́ join politics pé kéèyàn ti fẹ́ ṣe nǹkan re ni kó má jẹ́ politics nìkan kéèyàn fẹ́ ṣe nǹkan re nǹkan re òun fẹ́ kéèyàn ṣe òun náà o. Ó kàn yẹ pé Bọ̀dá Wasiu fẹ́ fèrò gbàbùkún ni ṣùgbọ́n nǹkan re àwọn èèyàn fẹ́ kéèyàn ṣe nǹkan re náà káti ẹ̀pá títí Bọ̀dá Wasiu tì. Ìjọ tó bá fẹ́ ṣe nǹkan re tàbí tó bá fẹ́ lọ join politics is a dirty game tàbí tó bá fẹ́ lọ join politics sórí story tí o gbọ́ rí ìjọ tó disfàájì ìyá ẹ̀ oorun tí ìyá àti bàbá ẹ̀ tó sùn wàláhì wàá gbọ́njọ́ yẹn tó bá fẹ́ lọ join politics torí pé wọ́n á wà díẹ̀ wọ́n á tù díẹ̀ ibi tí wọ́n gun òrò pé torí ẹ lè jáde dé wàláhì àwọn èèyàn á tù díẹ̀ wọ́n á wà díẹ̀ bẹ́ẹ̀ ni. Ìjọ tí yóò disfàájì yẹn ètò ọkọ̀ bá yẹ ẹ̀ sùn ìyá ẹ̀ kọ́ tó bí ẹ wàláhì wàá gbọ́ story ara ẹ̀ ń ta ló bá tán báyìí nísìn ẹ ti fọwọ́ fọná ẹ ti forí fọná ẹ wá ń gbóòórùn ara yín. Àwọn ẹbí Ìfìdípọ̀tẹ̀ wọ́n ní ẹ kì í ṣọmọlé àwọn wọ́n láwọn ò mọ̀ yín rí. Bẹ́ẹ̀ ni ṣé mo pé wọ́n ní tí wọ́n bá lọ lógún ọdún ìjọ kan báyìí lóòótọ́ máa bá a tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ máa bá a. Bẹ́ẹ̀ ni wọ́n lè sọ pé èèyàn méjì òun pòfo rọ́ tẹ́ni tó ń parọ́ fún òbá mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ pé òun parọ́ torí pé ìgbà mi ẹ̀ sẹ́ pé gàgàrà wúlẹ̀ ti wá ìgbà mi ẹ̀ ní ọmọ ibì kan ní ìgbà mi ẹ̀ ní ọmọ Fìdípọ̀tẹ̀ la gbọ́ tẹ̀ ń sọ láti ọdún yìí àwọn Fìdípọ̀tẹ̀ dẹ̀ ti jáde wọ́n sọ pé ẹ̀ ń ṣọmọ ẹbí àwọn àti wípé tó bá jẹ́ pé ọmọ Fìdípọ̀tẹ̀ ní wọ́n ní Èkìtì lọ sin bàbá yín sí àmọ́ bàbá yín wọ́n ní ọmọ ọdún méje lẹ́wà tí bàbá yín ti kú àmọ̀yá yín kò sí ẹ̀gbọ́n yín kankan tó jáde tó lè sọ pé òun ní ẹ̀gbọ́n Wasiu o kò sábúrò yín kankan tó jáde tó lè sọ pé òun ní àbúrò wa Bọ̀dá Wasiu o. Ṣẹ́yìn náà wọ̀ bọ̀ látòkè bíi bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni torí pé àmọ̀yá ọmọọ̀yá tó bí àwọn kan ọmọọ̀yá tó bí bàbá Tinubu àmọ́ bàbá tó bí wọn àmọ́ olùtọ́ ti wá bàbá wa Tinubu ọjà bọ́ látòkè ni àmọ́ ẹ̀gbọ́n wọn àmàbúrò wọn ní Ìrágbìjì lọ ti wá kẹ́kọ̀ọ́ sí àmẹ́bí wọn ṣáwọn náà jáde ní like father like son ìwà yóò máa yàtọ̀ síra wọn torí Ọlọ́run
nígbà tẹ́ pàrọ̀ náà lọ breed yín ìwà yín ò yàtọ̀ síra wọn bákan náà jọ ní o lọ́rọ̀ kan ṣá ìdílé Fìdípọ̀tẹ̀ wọ́n sọ pé àwọn ò mọ̀ yín ẹ sọ pé ìyá kiri ló bí ìyá Ẹlẹ́gùṣí ló bí ìyá yín bí nǹkan wọ́n ní ìyá Ẹlẹ́gùṣí ò bímọ wọ́n ní ìyá Ẹlẹ́gùṣí ò bímọ wọn ọmọ ìyá yín kí ló dé ṣé ọ̀ máa ń fowó rẹ̀ bí ni ẹ dẹ̀ fẹ́ gbá wọn lójú kí ni nǹkan tó dé báyìí ní ìsìn ẹ tún sọ pé ìdílé Fìdípọ̀tẹ̀ ẹ tún tán mọ́ ìdílé gbùrùjù àbí kí ni ìdílé tí ó fẹ́ jọba báyìí ní ìsìn kí ni nǹkan tó dé kò tí ì kàn yín wọ́n máa pè yín kò tí ì kàn yín ẹ lọ sẹ́ńpẹ́ ẹ lọ dúró de tọ́ọ̀nù yín bọ̀dá Wasiu ẹ lọ dúró de tọ́ọ̀nù yín ẹ má gbójò fójò bẹ́ẹ̀ dẹ̀ má gbójò fójò ni ẹ bá gbójò fójò kò tí ì kàn yín bọ̀dá Wasiu tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ máa bá òótọ́ ti bá báyìí nísìn àwọn lè Fìdípọ̀tẹ̀ wọ́n náà wọn ò mọ̀ yín rí wọ́n ní kẹ́ wá sọ ìkan nínú àwọn ẹbí kẹ́tẹ̀ wá sọ sítórì ara yín ẹni tó bí yín ìran kẹta ìran kẹrin ìran karùn-ún yín wọ́n ní kẹ́ wá sọ okay love bye sorry come who is that okay she has gone okay love you I love you bye. Wọ́n nílé Fìdípọ̀tẹ̀ wọ́n ní àwọn ò mọ̀ yín rí ṣé bí nǹkan tó wà fẹ́ tiwa nílẹ̀ Yorùbá náà nìyẹn nǹkan tó ń dà wá láàmú nǹkan tó wà fẹ́ tiwa nílẹ̀ Yorùbá náà nìyẹn nígbà tó jẹ́ pé dọ́là lọ fi yan ọba connection lọ fi yan ọba ifá kì í ṣe fá original o ifá politician Canada ní ifá politician ti máa ń mọ̀ bá connection ní ifá politician fi tó fi máa ń yan ọba lé wa lórí ẹ wá fẹ́ kí ìlú rojú báwo ni ìlú ṣe máa rojú báwo ló ṣe máa rojú Ọlọ́run báwo ni ìlú ṣe máa rojú wọ́n ní ohun téèyàn ò bá jẹ̀yà fún báṣubàṣu lèèyàn máa tẹ̀ bẹ́ẹ̀ ni torí àwọn ọba tó mú láti irú ọba Olúwo yẹn bó ṣe ń ṣe gbàtẹ́ pé Ifá kọ́ ló mọ̀ ọba Olúwo by connection ni wọ́n lọ wọ́ wá láti Canada ni mo ẹni tí mo mọ̀ ni connection ni ọba Olúwo ṣe ń ṣe báyìí nísìn ṣé bí ọba ṣe ń ṣe lọ́ba Olúwo ṣe ń ṣe yẹn ṣé bọ́ba ṣe ń ṣe lọ́ba Olúwo ṣe ọba tó mú gbó eléyìí ò ṣe pé bóyá mi lè fàlẹ́jì sí torí pé ọ fídíò ìyàwó wọn tó lọ yẹn ó fídíò ẹ̀ báyìí taari ibi tí ọba ti ń wégbó ọba Olúwo tó ń wégbó ṣé bọ́ba ṣe ń ṣe nìyẹn ṣé bó ṣe yẹ kọ́ bá máa ṣe nìyẹn torí Ọlọ́run oyún tó yóò bá jẹ̀yà fún yẹn wọ́n máa ṣe báṣubàṣu ni báṣubàṣu ló bá máa ṣe wọ́n ní ọmọ onílé àtẹ̀ jẹ́jẹ́ àjòjì àtẹ̀ yamayama àjòjì gbàtẹ́ pé kì í ṣàwọn ọlọmọ ọba bó ti kì í ṣàwọn ọlọba kàn ṣá bó ti ẹ̀jẹ̀ pọ̀ ọmọ ọba ni wọ́n kì í ṣàwọn ọlọba kàn wọ́n gbójò fún jò ni wọ́n gbójò fún jò ọmọ máa ṣe bó ṣe wọ́n nẹ̀yìn torí pé Ifá òyàn wọn Ifá kì í parọ́ Ifá kì í ṣèké Ifá politician ló mú wọn torí kọ́ lè máa rí wọn lò kọ́ lè máa control wọn ni bẹ́ẹ̀ ni politician ti rọ́bìṣì Yorùbá culture Ọlọ́run àwọn politician ní Nàìjíríà àwọn politician lẹ̀ Yorùbá wọ́n ti rọ́bìṣì Yorùbá culture Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ wọ́n ti yí àṣà wa padà àwọn politician ti yí àṣà wa padà bẹ́ẹ̀ ni wọ́n ti dojú ìṣẹ̀ṣe wa rú gbogbo àwọn politician lẹ̀ Yorùbá wọ́n ti dojú ìṣẹ̀ṣe wa rú kí ló dé àwọn bíi Ifá Tinubu àwọn gọ́vnà nígbà tó yẹ pé gọ́vnà ló ń gbé sátífíkẹ́tì lé wọn lọ́wọ́ gọ́vnà ló ń fọba jẹ bẹ́ẹ̀ ni wọ́n lè máa ráyè control wọn ìrìn chairman local government ó ń pàṣẹ fún ọba wa tí chairman local government bá fẹ́ trouble tí chairman local government bá fẹ́ sọ pé kọ́ba wa máa lọ wọn ò bí ọba òun dà kò ní gba sálárì ni kí ló dé ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ wá ní kí ìlú rojú kí ìlú ráyè ẹ wá ní kí ilẹ̀ Yorùbá kó tòrò ẹni kó tòrò wọ́n ti dojú ìṣẹ̀ṣe wa rú wọ́n ti yí ìṣẹ̀ṣe wa padà bẹ́ẹ̀ ni wọ́n ti rubbish culture wa àwọn politician nìyẹn o ẹ̀yin afọbajẹ náà ṣé ẹ rí wàhálà tẹ̀ ń dá sílẹ̀ fún wa nílẹ̀ Yorùbá ṣé ẹ rí wàhálà tẹ̀ ń dá fún ọ̀ràn Yorùbá ẹ̀yin afọbajẹ torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn tó ń dupò torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn tó ń dupò oyè tí ó exist ẹ máa create ẹ̀ fún wọn torí pé kẹ́ ẹ lè torí owó náà ni ẹ máa create fún wọn ojú ayé yín ò dá báyìí bóyá lẹ́yìn gan lè sùn wọn Ọlọ́run bóyá lẹ́yìn gan ṣe máa rí ẹ̀yin afọbajẹ ẹ ti dojú ìṣẹ̀ṣe rú torí owó ìkànnì ẹ̀ nífẹ̀ẹ́ wa lẹ̀ Yorùbá torí pé tó bá yẹ pé ẹ nífẹ̀ẹ́ ìwà ni ẹ ní gbòjò fún jò kí gbogbo olú máa wá dàrú báyìí ní ìsìn eléyìí tẹ̀ ń ṣe yóò dáa kódà ìkàlẹ̀ ṣe fúnra Yorùbá
èmi mọ̀ pé dúdú lọ́kàn dúdú ni ọsàn ìran Yorùbá máa so mo mọ̀ pé dúdú lọ́sàn ìran Yorùbá máa so dúdú lọ́sàn wa máa so bẹ́ẹ̀ ni ẹ fi mẹ̀kúnnù sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fún mẹ̀kúnnù ní wàhálà kí ló dé wọ́n ní tí ọwọ́ ò bá ṣe ṣán èèyàn máa ń ka lórí ni òrìṣà bó ò lè gbè mí ṣé mi bó ṣe bá mi kí ni nǹkan tó dé ẹ kàn ń dá wàhálà sílẹ̀ fún mẹ̀kúnnù ni ebi ń pa mẹ̀kúnnù terrorist ń jí wa gbé ẹ tó ń dá wàhálà láti bí ọ̀sẹ̀ méjì báyìí ní ìsìn orí íńtánẹ́ẹ̀tì gbogbo àgbáyé gbogbo ilẹ̀ Yorùbá báyìí ní ìsìn ọ̀rọ̀ Wasiu ni o bọ̀dá Wasiu ni o bọ̀dá Wasiu ni o bọ̀dá Wasiu ni o kí ni nǹkan tó dé kí ni nǹkan tó dé lórí pé jẹ́ kí Ifá kó mọ pé ẹni báyìí ni òkèdè announce síta bọ̀ torí pé owó tẹ̀yìn afọbajẹ náà ẹ̀yin ìdílé ọba torí owó tẹ fẹ́ gbà ẹ ti mẹ́ni tẹ fẹ́ mú o ẹ wá tó gbogbo àwọn tó fẹ́ dupò yẹn wá lọ rẹpẹtẹ oníkálùkù a máa gbowó a máa gba mọ́tò àsìkò jẹ́ yín leléyìí oníkálùkù a máa gbowó wọ́n máa gba mọ́tò wọ́n máa gbalé wọ́n máa gba gbogbo ẹ̀dẹ̀ tí mẹ́ni tẹ fẹ́ mú o ṣebí torí gbogbo ẹ̀ náà pé tí wọ́n ní sàn láàrin ajé ló mú ní pẹ́kọrọ ṣebí torí gbogbo wàhálà àtẹnujẹ torí fẹ́ jẹ torí àti jẹ títí yìí náà ni ó ṣe jẹ́ pé àti ẹni tí ìdílé ọba kàn àti èyí tí ó kàn gbogbo wọn torí pé business lẹ́fẹ́ fi ṣe pé òun ló fa gbogbo wàhálà yìí tó bá yẹ pé gbogbo yín ẹ ti jọ wà unite ẹ ti jọ mọ̀ pé òkè o ẹ ti fẹnu kẹnu o ẹ ti dífá pé ẹni báyìí ni a fẹ́ mú o fẹ́dẹ̀ tí announce pé ẹni báyìí lẹ fẹ́ mú ṣẹ́rù bọ̀dá Wasiu àmà tún sọ pé òun wá láti ìdílé fìdí pọ̀tẹ̀ àbọ̀ òun wá láti ìdílé tó fẹ́ jọba yẹn a máa sẹ́ pé òun wá láti ìdílé kan òun wá láti ìdílé kan torí pé ó ti mọ̀ pé Ifá Tinubu wà lẹ́yìn òun tó máa bóun yí tó máa bóun ṣe gbogbo ẹ̀ èyí tẹ̀ ń ṣe fún mẹ̀kúnnù yìí ò dáa ìkàlẹ̀ yìí náà bàbá wa Ifá Tinubu èyí tẹ̀yìn gan ṣe yìí ò dáa kò dáa bẹ́ẹ̀ ṣe kó wọn ní pàǹpàmọ́ra ní Lagos State ọmọ Ọ̀rágbìjì nìyẹn ń ṣọmọ Èkó ẹ dẹ̀ fi stáístáí ẹ fi jọba lé wọn lórí torí pé Ifá èyí tó jọba lọ gan lẹ́yìn ṣe fún wọn ní Lagos State òun lẹ́tọ́ wá fẹ́ ṣe fún bọ̀dá Wasiu báyìí ní ìsìn kò dáa kí ló dé Ifá Tinubu kí ló dé ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lẹ́nìí bí ẹkún apọ̀kọ̀jẹ́ kí ló dé tí ẹnu kì í sí lára afọ́kèémù yín báyìí náà Ifá Tinubu kí ló tẹ́ni ò ṣe kí ń sìn lẹ́nu afọ́kèémù yín bọ̀dá Wasiu ẹ̀yin sọ pé kí Àwùjalẹ̀ tó kú ló ti fi yín jẹ oyè ok bàbá Tinubu ìyẹn náà ẹ̀yin náà ok nísìn bàbá Tinubu ni ó ṣe ọgbọ́n àmọ̀kọ́rí àyímọ́kọ́rí ọrí àbáyé lọ́yẹ sọ àrékèrèkè ṣá tó lọ bá Àwùjalẹ̀ allegedly wọ́n ló lọ bá Àwùjalẹ̀ ó lọ sọ fún Àwùjalẹ̀ wípé kán fi bọ̀dá Wasiu jẹ olórí ọmọ ọba ṣọ́mọ bá ní bọ̀dá Wasiu ni wọ́n ní Èkìtì ni bàbá wọn ti wá Èkìtì lọ sí bàbá wọn sí ìyá wọn ló tán mọ́ Ìjẹ̀bú bí nǹkan gbogbo ẹ̀ ṣàwọn ṣàyí gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀yin náà politician yín ẹ parọ́ bọ̀dá Wasiu ẹ parọ́ kí ló dé ó ti pẹ́ tẹ́tí náà sàbí ṣọpẹ́ fẹ́ jọba láti ìgbà tẹ́tí kọrin ipò ọba dára o ipò ọba tẹ́tí náà sí ẹ kàn ṣàkàntì ẹ mójú ẹ gbé táyé fún Kẹ́hìndé ni ẹ lè ní sùúrù kókó ìdílé fìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹ lè ní sùúrù ẹ tún ti sáré yí báyìí ní ìsìn pé ìyá tó bí ìyá kùnrin máa kọ́kọ́ ìyá lákù ìyá yín ó wá láti ìdílé tó fẹ́ jọba ní ìsìn pé ìyá tó bí ìyá kùnrin máa kọ́kọ́ ìyá lákù ìyá yín ìyá Ẹlẹ́gùṣí ni wọ́n dẹ̀ sọ pé ìyá Ẹlẹ́gùṣí tẹ̀ sọ ìkò bímọ ìbẹ̀lẹ̀ tó fẹ́ yí sí báyìí ní ìsìn àbí bẹ́ẹ̀ kọ́ so irun tí mò ń sọ ni pé ẹnu ò sí lára fọ́kèémù Ifá Tinubu ni wípé àwọn ni wọ́n dá gbogbo wàhálà yìí sílẹ̀ àwọn ni wọ́n dá sílẹ̀ torí pé allegedly àwọn lọ́lọ́ bá Àwùjalẹ̀ wípé kó fún Wasiu ní olórí ọmọba yẹn náà dẹ̀kẹ̀lé wọ́n ní láàrin 2 weeks wọ́n announce síta torí pé kẹ́yẹ àwọn ọmọ Ìjèbú kọ́ má bàa challenge wọ́n announce síta láàrin ọ̀sẹ̀ méjì pápápá wọ́n ti sáré wọ̀ pẹ̀bí o wọ́n ṣàti sáré fún wọn lóyè yẹn wọ́n ti sáré fún wọn ní ọmọ òyì wọ́n ti ṣe gbogbo ẹ̀ by the time táwọn èèyàn máa fi mọ̀ táwọn máa fi gbé kò sí nǹkan táwọn ọmọ Ìjèbú lè ṣe mọ́ wọ́n ti fún wọn lólórí ọmọba kí ni nǹkan tó dé kí ló dé ẹ̀yin lẹ dálẹ̀ bàbá Ifá Tinubu ẹ̀yin lẹ dálẹ̀ ṣebí torí pọ́n fún wọn ní olórí ọmọ bàbá yìí nísìnyí wọ́n ṣe ní gọ́s lọ́ ṣe nájà láti sọ pé àwọn fẹ́ jẹ Àwùjalẹ̀ wípé Àwùjalẹ̀ ti sọ fáwọn wípé káwọn jẹ Àwùjalẹ̀ kó tó kú ṣé ẹ dúró ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ gbóhùn ọ̀rọ̀ tẹ́ ń sọ ni bọ̀dá Wasiu ẹ gbóhùn ẹ ni ṣé Àwùjalẹ̀ ti mọ̀ pé òun máa kú ni ló ṣe wá sọ fún yín pé tóun bá ti kú o
Wasiu wọ́n ló máa jẹ Awujale irọ́ lẹ̀ ń pa ẹ̀mí irọ́ ò kì í gùn ẹ ṣe ń parọ́ báyìí ní ìsinmi àti pé ti ẹ̀ dúró náà ṣé tẹ́ bá jẹ ọba tán ṣé ẹ máa fi orí adé ẹ máa lọ fi kọrin báyìí káàkiri ni kókú sí ohun tí ò lè ṣẹlẹ̀ Nàìjíríà ṣe bí Nàìjíríà yẹn ni àwọn lọ́dọ̀ àwọn politician tó ti ní bàbá àṣàlẹ̀ lẹ́yìn tó ti ní bàbá Tinubu ẹ kàn ń dojú ìṣẹ̀ṣe orú ni ẹ kàn ń ṣe ìṣẹ̀ṣe wá ẹ kàn ń da culture rubbish culture Yorùbá ni ẹ ń dojú ìṣẹ̀ṣe orú ẹ ń ṣe ìṣẹ̀ṣe yamayama ni kí ni nǹkan tó dé báyọ̀ wo nǹkan tẹ̀ ń dálẹ̀ báyọ̀ Ifá Tinubu nǹkan tẹ̀ ń dálẹ̀ ilẹ̀ Yorùbá kò dáa o ebi ò tiẹ̀ sọ̀rọ̀ Nàìjíríà kò sí tó kàn mí pẹ̀lú Nàìjíríà ò bá dàrú kó wó mọ́ kò sí tó kàn mí pẹ̀lú Nàìjíríà torí kò sí ẹ̀ dàrú nǹkan tó bá máa da Nàìjíríà rògbòn lèmi tiẹ̀ fẹ́ gbogbo tó bá máa da ṣe nǹkan tẹ̀ ń ṣe ilẹ̀ Yorùbá yìí ò dáa o bẹ́ẹ̀ ṣe ń gbé mi ilẹ̀ Yorùbá rúgbùrùgbù yìí kò dáa o gbogbo àwọn báyìí lẹ ti kórè wọn sábẹ́ kẹlẹ̀ máa ráyè control wọn gbogbo àwọn gọ́fúnà pátápátá lẹ ti kórè wọn sábẹ́ kẹlẹ̀ máa ráyè control wọn ṣé nítorí pé Adeleke kò join APC níyàwó yín ṣe lọ kanra mọ́ ní 2 weeks ago nígbà tí wọ́n lọ ṣe tọ́lọ ṣe ìnáwó lọ́dọ̀ nílé Ifẹ̀ lọ́dọ̀ ọba gbogbo pátápátá lẹ ti sọ di APC gbogbo pátápátá lẹ ti kórè wọn má bẹ́ èyí tẹ̀ ń ṣe yóò dà bẹ́ ṣe ń dalẹ̀ Yorùbá tẹ́ ṣe mi rúgbùrùgbù yìí kò dáa o kò dáa bàbá Jágá o Ifá Tinubu kò dáa o wàláhì má sọ pé má fi àníyìn máfíà ní àwọn tí ò bá mọ̀ yìí ni Ọlọ́run ẹ̀yin ló yẹ kẹ́ jẹ́ patron àwọn Malians Ọlọ́run ẹ̀yin ló yẹ kó fún ní patron àwọn Malians like father like son òun tí bàbá gbọ́n lọ́mọ ran ìwà ẹ̀yin àti bọ̀dá Wasiu ò yàtọ̀ síra wọn o kẹ́ ṣá máa fi agídí fẹ́ gba nǹkan ní nǹkan ṣá kẹ́ máa fagídí fẹ́ gba nǹkan ní nǹkan kan tí ò kì í ṣe titi yín kẹ́ máa claim ìlú onílùú nǹkan tó bá ti da kó ṣáà máa jẹ́ titi yín àfẹ́mí mímí syndrome èmi nìkan náà ni àfẹ́mí èmi ni mo fẹ́ mọ ẹgbẹ́lẹ́ yìí ojú kòkòrò ẹ lójú kòkòrò gan o ẹ ní ojú kòkòrò ju èkúté àtológbò lọ èkúté àtológbò ni mo mọ̀ pé wọ́n máa ń lójú kòkòrò ẹ lójú kòkòrò jù wọn lọ bẹ́ẹ̀ ni àti bàbá àtọmọ yín àti Ifá Tinubu àti bọ̀dá Wasiu wọ́n máa pè yín kò tí kàn yẹn ẹ lè jọba torí pé ẹ yọ ọmọ Ìjẹ̀bú tí bọ̀dá Wasiu bá jọba lérí lórí ẹ wò ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì kí ni mo sọ yẹn ọmọ Ìjẹ̀bú ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì tí bọ̀dá Wasiu bá jọba lérí lórí a jẹ́ pé in fact bó ṣe ṣe Lagos State tó da Lagos State mú irú gbùrùgbùrùgbùrùgbùrù mo tẹ̀ jẹ́ ìrẹ̀ ẹ̀yàn ọmọ Ìjẹ̀bú gbàgbàkúgbà fight to finish lẹ́ máa fi ṣe bẹ́ẹ̀ ni fight to finish lẹ́ máa fi ṣe bẹ́ẹ̀ ni torí pé ó ti dàṣà wọn ó ti dìṣe wọn ó mà ti mọ́ wọn lára ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n Ifá Tinubu àti Wasiu ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn o wọn ò dáa ẹ má gbẹ́kẹ̀lé wọn ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ dìde gírí bọ̀dá Wasiu ò tán mọ́ yín wọ́n ń ṣọmọ Ìjẹ̀bú bọ̀dá Wasiu ń ṣọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni wọ́n ní Awujale ti fi àwọn jẹ oyè kó tó kú irú rọ́wọ́ nìyẹn ṣé Awujale mọ̀ pé òun máa kú ni kò wá séèyàn gidi mọ́ ní gbogbo Ìjẹ̀bú yẹn ó wá jẹ́ pẹ́yìn ni èmi ó sọ pé tẹ́ bá máa rí ọmọlúàbí tẹ́ bá máa sọ pé ní wọ́n ní nǹkan mẹ́ta ni kẹ́ wò lára èèyàn tẹ́ bá fi mọ̀ pé ọmọlúàbí ni kí lákọ̀ọ́kọ́ mo gbọ́ lẹ́nu pòfẹ́sọ̀ kan ni kí lákọ̀ọ́kọ́ wọ́n sọ pé kí lákọ̀ọ́kọ́ o intelligent ẹ̀kejì wọ́n ní energy ẹ̀kẹta wọ́n ní integrity èwo ni bọ̀dá mi ò wá sí nínú mẹ́tẹ̀ẹ̀ta èmi ò rí o fine wọ́n ní intelligence sí music tó ń ṣe ní nídìí orin wọn ní integrity kò sí energy ìsísìdì orin wọn ni ṣáwọn tí wọn ò tí ì tónú ilé wọn lọ́wọ́ fẹ́ tó ìlú wọn ò tí ì tọ́ àárín àwọn ìyàwó wọn fi kọ́ran kan ni wọ́n nídìí ìyàwó lóòótọ́ personal life wọn nìyẹn o ṣùgbọ́n bọ́bá ṣe tónú ilé wọn lọ́ṣẹ́ máa tó ìlú náà ẹni tí ò tí ì tàárín àwọn ọmọ ẹ̀ wọn ò tí ì tàárín àwọn elégbé wọn wọn ò tí ì tàárín àwọn ọ̀rẹ́ wọn wọn ò tí ì tàárín àwọn ìyàwó wọn ò lè báyàwó gbé fọdún mẹ́wàá ṣáwọn ni wọ́n fẹ́ tó ìlú lọ́fẹ́ kẹjọ ọba lọ́fẹ́ tó ìlú ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ má gbà o ẹ má gbà tẹ́ ẹ bá gbà tí bọ́dá Wasiu bá jẹ kábíyèsí ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì ọlọ́wọ́ ẹlẹ́dàá gbọ́ kí ni mo sọ ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì tí bá mọ̀ sọ èdè Ìjẹ̀bú ni mo fẹ́ sọ ṣá tẹ́ ẹ bá bọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́kì bẹ́ẹ̀ ni kí ló dé bàbá Jágá irú ìró nìborùn ẹ wà àwọn tẹ breed náà lélẹ́yìí àwọn bí àwọn ọmọ agbèrò àwọn bí àwọn ọmọ union
àwọn bí àwọn ọmọ ọ̀tá, àwọn bí àwọn ọmọ olórin, àwọn tí wọ́n wà responsible, àwọn bí àwọn àpábí olè, àwọn bí àwọn gbàjàbí àmọ́lè, àwọn bí àwọn wèrè wíkẹ, àwọn tó máa kówó jẹ, àwọn tó máa fèrú gbàbùkùn, àwọn tó máa gba nǹkan ní nǹkan, àwọn tó jẹ́ pójú òkòrò lọ́ máa ṣe, àwọn tí nǹkan wọn ò ń tẹ́ wọn lọ́rùn, àwọn tó jẹ́ pé mímí syndrome ni, àwọn tó jẹ́ pàfi kí gbogbo ilé ayé yìí kó jẹ́ titi wọn, kí ló dé, kí ló ṣe yín, àwọn tẹ breed náà nìyẹn. Ẹni téèyàn ò lè mú Ọlọ́run lèèyàn ń falẹ̀ lọ́wọ́, bẹ́ẹ̀ ni. Ẹ wò tírú yìí tá bá gbalẹ̀ Yorùbá, tírú yìí gbogbo àwọn tí mo dárúkọ, tírú yìí bá tẹ̀lé wa délẹ̀ Yorùbá, nǹkan á ṣẹlẹ̀ o. Torí ẹ̀ náà lẹ ṣe fẹ́ ká gbalẹ̀ Yorùbá, irọ́ dẹ̀ lẹ pa, iṣẹ́ tọ́lọ́run ti parí ni, a máa gbalẹ̀ Yorùbá wa, nǹkan á ṣẹlẹ̀ o. Àfi kí mẹ̀kúnnù tètè dìde sọ̀rọ̀ yín o Ọlọ́run, àfi kí, torí pé mímí àfẹ́mí ni ìka ní gbogbo yín pátápátá, àfi kí mẹ̀kúnnù tètè dìde sọ̀rọ̀ yín. Wọ́n ní kékeré la ti ń pẹ̀ka àrókò, tó bá dàgbà tán ẹbọ ló ń gbà, ẹbọ ló ń dì. Kékeré la ti ń pẹ̀ka àrókò, tó bá dàgbà tán mi ìmọ̀, ẹ bá mi parí ẹ̀, ẹ̀yin Irọ́lábí of Nigeria, Irọ́lábí of Nigeria, ní gbogbo yín pátápátá, ẹni ibi tí ń pọn mọ́wẹ̀ ní gbogbo yín, ẹni ibi ní gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin tí bàbá Gàgà tó bridge pátápátá, ìkànnì àfi ajẹmáfi àyò tó ń fúnni lókòdí ọ̀pẹ̀jẹ ní bẹ́ẹ̀. Bọ́dá Wasiu, ẹ lè jọba ẹ̀yin kọ́ lọ bá kàn o, ẹ má fèrú gbàbùkún o, àwọn ọmọ Ìjẹ̀bú lè fẹ́ wá ṣe, Ìjẹ̀bú ló ń pè bí, Ìjẹ̀bú bá yàtọ̀ sẹ́kọ̀ọ́, ẹ wò wọ́n á jẹ́ kẹ́ di ọba yẹn, ẹ dì í nítorí bí bá rí bẹ́ẹ̀ ẹnu igun ò ní lè sọ, ẹ lọ fi tipátipá jẹ́, wọ́n ní kò tí ì kàn yín, wọ́n lè wà láti ìdílé tó ń jọba, ìdílé fìdípọ̀tẹ̀ gan, ọ̀nà ayọ́ sọ pé àwọn ò mọ̀ yín, kí ló dé? Báwo ni nǹkan ṣe ló ṣe ń wù yín báyìí nísìn? Báwo ni nǹkan ṣe ń wù yín? Welcome, thank you, welcome. Ẹ káàbọ̀, ẹ ṣé gan. Kí ló dé tí nǹkan ṣe ń wù yín? Nǹkan ló máa ń wọ̀ yín lójú, kí ló dé? Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ dìde sọ̀rọ̀ Yorùbá, ẹ dìde sọ̀rọ̀ Yorùbá, ẹ má jẹ́ kí Fúlàní pa wá tán, ẹ má jẹ́ kí Fúlàní kó wa sóko ẹrú, ẹ má jẹ́ kí Fúlàní kó wa lẹ́rú, àbí ṣé ẹ tún fẹ́ fi wá ṣe modern slavery ni ẹ̀yin ọba? Ṣé ẹ tún fẹ́ fi wá ṣe modern slavery ni? Èyí táwọn bàbá yín ṣe, èyí táwọn bàbá yín tó ti torí mirror àti umbrella tó fi kó àwọn bàbá wa lóko ẹrú, sóko ẹrú, modern slavery lílí tẹ̀ fi wá ṣe yìí ẹ̀yin ọba, ṣé kìí ṣòwò ẹrú lẹ́yìn náà tó fẹ́ kó wa sí báyìí nísìn? Fúlàní ń pa wá, ẹ̀ sọ̀rọ̀, wọ́n fẹ́ gba ilẹ̀ wa, ẹ mọye local government tó ti gbà tán ní Kwara ni, bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pa wọ́n ní Kogi, wọ́n pa wọ́n burúkú, wọ́n ní káwọn mídíà máa gbé ni, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, wọ́n dáwọn èèyàn ní Kogi, àwọn Fúlàní ń pa wọ́n ní Kogi burúkú, àwọn mídíà ò lè gbé ni, àwọn bòde sọ nǹkan, àwọn ọba gbẹ̀gbẹ̀ ti gbà bọ̀dì, not all of them, most of them wọ́n ti gbà bọ̀dì. Kí ló dé? Ṣé tó bá wá pa wá tán ta lè fẹ́ jọba lé lórí ẹ̀yin ọba? Ta lè fẹ́ jọba lé lórí tó bá pa wá tán tẹ̀lé síbi pé bóyá ẹ gbọ́? Ìjọ́ kìíní àná kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí o, mo yí ká ọ̀tún o, mo yí ká òsì o, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀rẹ̀ kódó kínní, ọkọ̀ dúdú ọkọ̀ pupa, ọkọ̀ bọ̀rọ̀ kínní bàbá àbèjì, kábíyèsí o. Ìjọ́ kìíní àná tẹ jáde tẹ sọ pé Fúlàní ò lè kó wa lẹ́rù, Fúlàní ò tó bẹ́ẹ̀, kábíyèsí. Ẹni bá bìlíìfù ọ̀rọ̀ yín wàláhì wọ́n máa pa gbogbo ilẹ̀ Yorùbá tán ni. Fúlàní ò lè kó wa lẹ́rú, wọ́n lè kó wa lẹ́rú, wọ́n dẹ̀ ń lé àwọn èèyàn, wọ́n ń pa àwọn èèyàn, wọ́n ń lé wọn kúrò nínú ìlú wọn. Ẹni Fúlàní ò lè kó wa lẹ́rú, ṣó dìgbà tó bá pa wá tán ni? Ṣó dìgbà tó bá pa wá tán ni? Security summit tẹ gbogbo security summit irọ́ náà ni, wọ́n sì ń pa wọ́n ní Kogi báyìí, wọ́n jẹ́ ẹ̀sán kankan, kò dá báyìí, àfi pátí nìkan náà ni, pátí nìkan la rí yín sí, kẹ́ẹ̀dẹ̀ máa kóyàwó jọ personal life yín nìyẹn, má bínú, ó kó sí mi lẹ́nu ni, kò dá kẹ́ẹ̀ nípa wa, kẹ́ẹ̀ nípa mẹ̀kúnnù èèyàn ọba, èyí tẹ́ ń ṣe yóò dá gbọ́ balẹ̀ Yorùbá, kò dá, wọ́n ń pa àwọn èèyàn, wọ́n náwọn èèyàn ní Kogi, wọ́n ń pa àwọn èèyàn, àsàtà àná bí mo ṣe bá yín sọ̀rọ̀ ní ìrìnmi ìtìmọ̀, àsàtà àná bí mo bá yín sọ̀rọ̀ wọ́n sì pa àwọn èèyàn ní Kogi, wọ́n ò gbé jáde ni, ṣé èèyàn kọ́ láwọn tó ń pa yẹn ni? Ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan ní wọn Fúlàní ò lè kó wa lẹ́rú, Fúlàní ò lè kó wa lẹ́rú, ókè wọn ò lè kó wa lẹ́rú, àwọn tó wá ń pa báyìí ní ìsìn kọ́, àwọn tó ń pa báyìí ní ìsìn kọ́, bínibíní á bí yín o,
bínibíní á bí bèrèbèrè á dẹ̀ bèrè lọ́wọ́ yín Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ bínibíní á bí yín bèrèbèrè á dẹ̀ bèrè lọ́wọ́ yín kí ló dé ẹni tó yìí ò lè mú Ọlọ́run ọba lèèyàn máa fà lé lọ́wọ́ o kò dáa o ẹ̀yin ló bá wà ilé ìjọba lé wa lórí tó bá pa gbogbo ọmọ Yorùbá tán ta lè fẹ́ jọba lé lórí nínú ẹ̀ náà lẹ ti ń ṣí mọ̀ nínú ẹ̀ náà lẹ ti ń ṣí yunifásitì nínú ẹ̀ náà lọ ti ń ṣe kinní àwọn sọ pé wọ́n ń pa àwọn èèyàn ilẹ̀ Yorùbá ò rojú pẹ̀lú ẹ̀ náà ẹ sì ń ṣe pátí ẹ sì ń ṣe fàájì náà ni personal life yín nìyẹn ṣùgbọ́n àwa tẹ́ jọba lé lórí ẹ gbọ́dọ̀ kí ẹ̀ nípa wa náà ẹ gbọ́dọ̀ kí ẹ̀ nípa wa náà ẹ ṣàrò òta yín ni kò dá bẹ́ẹ̀ yẹn náà ṣó lè já àwọn ọmọ yín lọ́n pa kẹ má ṣe nǹkan kan sí i èmi ò ní kọ́ pa àwọn ọmọ yín o ṣùgbọ́n ṣó lè já àwọn ọmọ yín lọ́n pa kẹ má ṣe nǹkan kan sí i ṣe bọ́ ní abiyamọ kì í gbọ́gbé ọmọ ẹ̀ kó má ta ti wèrè ni ẹ̀yin gbọ́gbé wa ẹ̀ ta ti wèrè Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ àbí torí kì í ṣe ilẹ̀ foko yìí bí wa ni kì í torí pé kì í ṣe ilẹ̀ foko di yìí bí wa lẹ́ẹ̀ṣẹ̀ lè ṣe nǹkan kan sí i ìkà níyì o ajá ọmọ tiẹ̀ fún lọ́mú ajá ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀ ajá ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀ kò dáa o èmi mọ̀ pé kọ́gun á kọ́gun síbì kan níjọ́ kan wàláì kọ́gun á kọ́gun síbì kan níjọ́ kan bẹ́ẹ̀ ni tẹ́ bá jẹ́ ká ètè kó nínú Nàìjíríà ohun tójú yín máa rí ẹnu ẹ̀yin gangan fún ara yín ò ní lè sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọba tẹ́ bá jẹ́ ká tètè kó nínú Nàìjíríà tẹ́ bá ti torí Ifá Tinubu on your mandate we shall stand Bọ́lá on your not me you on your mandate you people shall stand tẹ́ bá jẹ́ ká tètè kó nínú Nàìjíríà torí èèyàn kan tó fi ń pààrọ̀ Yorùbá báyìí ihun tójú tí yín gan máa rí ẹnu yín ò ní lè sọ wà láìta láìsí wọ́n bí láìláṣíláwà ẹnu yín ò ní lè sọ bẹ́ẹ̀ ni torí pé ẹ wò késekése ni gbogbo ohun tẹ́ ń rí báyìí nísìn kàsàkàsà ń bọ̀ lọ́nà Ọlọ́run késekése lẹ́ rí kàsàkàsà ń bọ̀ lọ́nà ọ̀run ìyàbọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ọ̀run tó ń yàbọ̀ báyìí nísìn ohun tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ohun tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ọ̀run ìyàbọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ àáfà tó dẹ̀ níyàn máa mú ni ọmọ tiẹ̀ náà ò ní jẹ tíra o Ọlọ́run ọmọ tiẹ̀ náà ò ní jẹ tíra ibo lẹ fẹ́ sá lọ we dey there together àjọ máa enjoy ẹ̀ ní ohun tó bá wá ṣẹlẹ̀ sí Nàìjíríà ẹjọ́ máa wọ enjoy ẹ̀ ni torí pé wọ́n ní olójú òní lajú ẹ̀sìn lẹ́kì tálùbọ̀ kó wọ̀ ni ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ ti lajú yín sílẹ̀ báyìí tálùbọ̀ ti kó wọ̀ kò ṣe kó fẹ́ kó wọ̀ ó ti kó wọ̀ ni ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n ní tí kìnìún bá ń pa ọmọ tálákà wọ́n á ní ó ń fọ̀lú mọ́ ni ṣùgbọ́n tó bá ń pọ ọmọ olówó ariwo ata torí ọmọ tálákà ni kìnìún ń pa báyìí ẹ bìlífù á ti pọ̀ jù wọ́n fẹ́ depopulate wa wọ́n ti pọ̀ jù kọ́ máa pa wọ́n lọ wọn ò tí ì pa wọ́n débì kan kìnìún pọmọ táníkà báyìí nísìn tó bá ń pọmọ lówó ariwo ata tó bá di pé tí yóò àfẹ́ tí báyìí nísìn tó di pé àwọn Fúlàní yẹn wọn ò fẹ́ mọ̀ pé ọba lélẹ̀ ìjòyè lélẹ̀ olówó lélẹ̀ nǹkan kan lélẹ̀ bọ̀rọ̀ kìíní lélẹ̀ kọ́kàn pa anybody payebu lọ ìgbà yẹn a máa forí gbórí káàkiri ẹ̀ pé wà ní bóró mọ́ nígbà yẹn ẹ máa ṣe security summit rọ́ káàkiri Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ló wà bẹ́ẹ̀ yẹn wọ́n sọ wípé náwọn ò gba nǹkan kan sẹ́ẹ̀ yàrá ń tà wọn ni ṣebí torí ẹ̀ náà lè ṣe lé wọn sẹ́yìn odi tẹ́ ṣe six àkáǹtì wọn tó wà bẹ́ẹ̀ yẹn gbogbo àkáǹtì wọn pátápátá ẹ jẹ́ kó ráyè ṣe bísínẹ́sì ẹ lọ bá ẹ lọ ká wọn mọ́lé bàbá Buhari lọ ká wọn mọ́lé ó fẹ́ pa wọn ni Ọlọ́run ò pa ni ẹ tọ́ Ọlọ́run ò pa ẹ̀dá kan ò lè pa ni ẹ tún lé wọn sẹ́yìn òdì àbí bẹ́ẹ̀ kọ́ káṣí sọ pé àwọn Fúlàní olórí burúkú ló ṣiṣẹ́ yẹn ṣé bàbá Jágá ti wà bẹ́ẹ̀ ṣe bá ọmọ Yorùbá ni wọ́n ní èèyàn kì í mọ́ni ní mọ̀sán kó mú kíkan ni ṣé bàbá Jágá wà ń bẹ ọmọ wọn ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì ṣé bàbá Jágá wà ń bẹ láti ìgbà tó ti wà ń bẹ báyìí nísìn wọ́n ṣe bí torí pé wọ́n fẹ́ please àwọn Fúlàní wọ́n ṣe bí pa àwọn òrìṣì Sunday Igboho kí lè ṣe sí Sunday Igboho tẹ́sí tó gba àkáǹtì wọn tẹ́lé wọn sẹ́yìn òdì kí lè ṣe wọn ṣó pààyàn ni àwọn Fúlàní tó ń pààyàn àwọn terrorist tó ń pààyàn èwo lẹ ti mú èwo lẹ ti tì mọ́lé nínú gbogbo wọn àbí bẹ́ẹ̀ kọ́ ìkà níyìn o ìkà ní gbogbo yìí o ẹ̀yin ọba náà dẹ̀ ń wo ohun tí wọ́n ń tà ń sa ẹ̀kọ́ falẹ̀ fàtíṣẹ́ ohun tà ń sọ náà nìyẹn ṣọmọ Yíbò ní ṣe Sunday Igboho ni àbọ̀mọ Fúlàní ní àbọ̀mọ Haúsá ní ṣe Sunday Igboho ni tọ́wà ń bẹ̀ yẹn ni about 4-5 months ago kọ́ ni ta ló ń dọ̀bálẹ̀ káàkiri ta ló ń kúnlẹ̀ káàkiri gbogbo ẹ̀yin ọba ẹgbẹ́ security fún wa àlọ́lárí àràbọ̀ mo dẹ̀ mọ̀ pé èèyàn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tẹ bá fẹ́ ṣe àbòsí báyìí ẹ máa ń dákẹ́ lórí nǹkan ni ṣẹ́ẹ̀ṣì ń ṣiṣẹ́ underground náà ni iṣẹ́ underground láti bí oṣù 4-5 eléyìí ò dáa bídíbídí àbí yín bèrè á bèrè lọ́wọ́ yín pẹ̀lú ìyàtẹ́ fi ń jà ìran Yorùbá yìí Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́
Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ èmi máa ń sọ fáwọn èèyàn pé wọ́n fọmọlúàbí kó wa lómi ọbẹ̀ jẹ ni ọmọlúàbí níbo ọmọlúàbí gbọ́ ọmọlúàbí sẹ́gbẹ́ kan kò sí nǹkan tó jẹ́ ọmọlúàbí gbójú yín fẹ́kùn kan gbé tẹkùn dání ni wọ́n tẹ̀ yóò bá gbọ́mọ̀ yáyàn létí ọmọ bàbá ò lè rí yàn sá àwọn ohun èlò ẹ̀ṣẹ̀ ọmọlúàbí fún ọmọlúàbí níbo wọ́n fọmọlúàbí brainwash ni sáíbà gbé mọ́ra lọmọlúàbí bẹ́ẹ̀ ni tẹ́ bá dì pẹ̀lú tẹ́ bá finá sí àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá àwọn afẹ́nifẹ́bi tán pera wọn láfẹ́nifẹ́re àwọn YC Yorùbá Council of Elder àwọn olówó wa àwọn ọlọ́rọ̀ wa àwọn bọ̀rọ̀kìnní wa àwọn ọba wa àwọn òjòyè wa tẹ́ bá dì pẹ̀lú àwọn politician wa àwọn gọ́vnà wa pátápátá tòró lórí burúkú làwọn gọ́vnà yẹn gbogbo pátápátá ló ń gba security owó security wọ́n ní bàbá Tinubu tún times 3 ẹ̀fọn gbàtí bàbá Tinubu débẹ̀ kí ló fi ń ṣe olórí burúkú ni wọ́n gba gọ́vnà yẹn wọ́n já wèrè gan wọ́n ṣe wà yẹn tẹ́ ẹ bá dì pẹ̀lú gbogbo ṣọ́pọ̀ tó wà ní gbogbo àwọn terrorist wa ìwọ̀n ọ̀pọ̀ tó wà wọn pọ̀ tó mẹ́kúnnù tí ó gbọ́ mẹ́kúnnù bá jáde lẹ́kùn kò dẹ̀ sígbà tí má kò sì níjọ ìbà bẹ́ẹ̀ ni wàláhì tá máa ṣe fún yín èyí tá máa ṣe fún yín ájú ètò ṣe fún wọn ní Nepal lọ ájú ètò ṣe fún wọn ní Sri Lanka lọ ájú ètò ṣe fún wọn ní Morocco lọ ájú ètò ṣe fún wọn ní Kenya lọ ájú ètò ṣe fún wọn ní gbogbo bí táwọn mẹ̀kúnnù wọn tó ti dá sẹ́ẹ̀rí àfáwọn politician wọn ájú ètò ṣe fún wọn lọ Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ táwọn ọmọ mẹ̀kúnnù bá bínú tán ní ríbi tẹ́ máa sá lọ gbà tó lórí burúkú ní gbogbo yín kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin gọ́vnà yẹn gọ́vnà olórí burúkú gọ́vnà Kwara State yẹn Abdulrahman Abdulrasaki olórí burúkú ọmọ àlè ṣebí lẹ́nujọ́ mẹ́ta yìí ni gbogbo àwọn tó mú tó sọ pé wọ́n pààyàn sọ pé o wà nínú àwọn tí bẹ́ẹ̀ ni eléyìí ṣàlẹ̀ jẹ́dìlì o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé Victor wọ́n ní Victor bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni bàbá kan tó jẹ́ Victor ṣebí Victor ló lọ gba ìbọn lọ́wọ́ àwọn ní òkè ọdẹ tó lọ gba ìbọn lọ́wọ́ àwọn ọlọ́dẹ wọn ní òkè ọdẹ tó sẹ́kùn fẹ́ lọ bá wọn sáfìsì ẹ̀ tó jẹ́ pé ọjọ́ kejì làwọn Fúlàní wá pa wọ́n ní gọ́vnà Abdulrahman ó kẹ́jẹ́ ìfàlẹ́jẹ́ gílìsì bẹ́ẹ̀ ni ó wà káàkiri tó ń lọ bọ̀ tẹ́jẹ́ ìfàlẹ́jẹ́ gílìsì Abdulrahman Abdulrasaki ṣebí ìwọ ni wọ́n sọ pé Victor yẹn bá ṣiṣẹ́ tẹ́ lọ pa àwọn ẹni ẹlẹ́ni tẹ́ lọ waste life àwọn ẹni ẹlẹ́ni olórí burúkú ni gbogbo pátápátá gbogbo ẹ̀yin gọ́vnà Nàìjíríà pátápátá especially ẹ̀yin gọ́vnà South West ẹ̀ ní ṣoríire tálálẹ́ bá ní kó da tọ́lọ́sàn bá ní kó tálàárọ̀ bá ní kó da fún yín tọ́lọ́sàn bá ní kó da fún yín alálẹ́ máa yẹ ẹni játijàti rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín ẹ wò ẹ ju àná lọ ẹ̀yin àtẹnilẹ́gbẹ́ ọ̀làjú yín lọ Ọlọ́run ẹ mọ nǹkan tó ń bọ̀ wá bá yín tó bá yẹ pé Ọlọ́run ṣì yín lójú ni tó bá tẹ́ ẹ bá lajú rọ̀gọ̀dọ̀ bíi globe mọ́tò tẹ́ fi ń wò ojú má kọlugi tẹ́ fi ń wò yẹn tó bá yẹ pé ẹ mọ nǹkan tó ń bọ̀ wá fún yín ni wàláì ẹ ṣe nọ́mà tó lórí burúkú ni ṣé wọ́n fún yín lówó security summit ní kí nìkan tẹ́ fi ń ṣe tẹ́ ẹ jẹ́ kó máa pa àwọn ọ̀ràn mi tó ń pa àwọn ọ̀ràn mi ẹ ti yá wèrè o gbogbo ẹ gọ́vnà Lagos State o mò ń bọ̀ àbáyín mi tíra etí ẹ má jẹ torí bọ̀dá àwọn Wasiu mo ṣe jáde lẹ́nu mi tíra etí tí ẹ̀yàn oh my God ẹ jẹ́ kí n dalẹ̀ bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin ọba ṣé bó ṣe ń pa wá yìí ṣó da bẹ́ẹ̀ yẹn ṣó da bó ṣe ń pa wá yìí bẹ́ẹ̀ ni tí kìnìún bá ń pa ọmọ táríkà wọn á ló ń fọ̀lú mọ́ ni tó bá ń pa ọmọ olówó ariwo ata tó bá di pé bóyá wọ́n ti ń gbé súnmọ́ yín nìsín wọ́n ti mú kan nínú ẹ̀yin first class ọba táwọn ti Fúlàní tó ti lọ ṣe tàwùtàwù fún nìsín gbogbo yín ẹ máa rìn ẹ máa lọ ẹ máa bọ̀ bí ìlẹ̀kẹ̀ ẹ máa lọ ẹ máa bọ̀ bí áńgẹ́lì tó mí sí flight Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ gba ẹni a máa sáré káàkiri ṣe Sunday nìyẹn tó sọ fún yín wọ́n sọ yín pé a ní àní ìdí owó ẹ kàn pàṣẹ fún mi nì bó ṣe ń pààrọ̀ mi yóò ń ta mí lára ẹ kàn pàṣẹ fún mi nì káwọnú gbó lọ bóònà ọmọ ogun wẹ̀yìn ẹ̀rọ bí ṣe Sunday bóònà ọmọ ogun wàláhì ó ní bàbá ìyá alájà ọmọ ogun ó ní bàbá ìyá alájà kùnrin máa ń pọ̀ ìyá ọmọ ogun ṣé torí pé wọn kì í kò ń fọ́nbù kò ń sọ̀rọ̀ àbí ẹ̀rọ wípé àwọn Ìbà Gani Adams tó lọ pe meeting ní last week àbí 2 weeks ago tó lọ pe meeting torí pé ó ti wò pé ok wọ́n ṣe ń pààyàn yìí jẹ́ kí n tún bòbò àwọn Nigerian politician àwọn gọ́vnà yẹn jẹ́ kí n tún bòbò wọn tó ń béèrè owó wípé kẹ fún òun lówó tó pe security summit tó sọ pé òun náà mọ ogun irọ́ ni kò ní nǹkan tó fẹ́ ṣe fún yín Ìbà Gani Adams oníkan ààrẹ ọ̀nà kakanfò modern ààrẹ ni wọ́n ogun mélòó ló ti jà ogun mélòó ní Ìbà Gani Adams ti jà ogun tó jà nígbà tàbíọ́lá ogun riot ló jà nígbà tàbíọ́lá wọn ò jagun àmọ́ ogun tí Chief Sunday Igboho jà bẹ́ẹ̀ ni ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ Chief Sunday Igboho jà bẹ́ẹ̀ ni kókéré ogun òsì èyí tó lọ jà ní ẹ̀hùn Ìgàngán náà tó fi pé bí wọ́n fi lé wọn lọ Ìbàràpá méjèèjì ní wàláì wọn ò lè gbàgbé ifá tó bá tiẹ̀ ń kọ ìwé gan pàápàá ó yẹ kí èèyàn kan jáde nínú Ìbàràpá méjèèjì kọ́ kọ́ sórí nípa Chief Sunday Igboho Ìbàràpá méjèèjì wọn ò bí Fúlàní dákó lọ terrorize wọn níbẹ̀ báyìí nísìnyí wọ́n ti ń dáko bẹ́ẹ̀ ni tó lọ jà ogun tó jà ló lé lọ sí lóde wọn sẹ́yìn òdìnà ogun oní Ìbà Gani Adams dà riot lọ́jà wọn ò tí ì jagun bẹ́ẹ̀ ni wọn ò tí ì jagun
wọ́n sáré lọ pé security summit ìpè kẹ lè rí pé mo náà mo gún o wọ́n gbé fídíò báyìí wọ́n gbé fídíò báyìí ọ̀nà ogun irọ́ ni o. Chief Sunday Igboho sọ pé tó bá pẹ́ yìí nífẹ̀ẹ́ wa ni ẹ̀yin kábíyèsí táwa dọ̀bálẹ̀ fún yín káàkiri pé ẹgbẹ́ security fún wa tó bá pẹ́ yìí nífẹ̀ẹ́ wa ni fẹ́ kọ́ máa pa ọmọ Yorùbá tí ó bá ṣe pé bóyá titi yín nìkan torí fẹ́ jẹ titi yín nìkan ni kẹ́ ẹ máa oyè tí ó exist kẹ́ ẹ máa gbélé àwọn mẹ̀kúnnù lórí tí ó bá ṣe pé bóyá owó yẹn lẹ fẹ́ ẹni jẹ́ mẹ́ta ikọ́ ni Ọọ̀ni of Ifẹ̀ tún lọ gbé mo ṣe padà bọ́ mẹ́nu anyway. So ẹ̀yin kábíyèsí èyí tẹ̀ ń ṣe fún wa yóò dá o èyí tẹ̀ ń ṣe fún wa yóò dá Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ anyway ẹ jẹ́ kí n sọ ẹni jẹ́ mẹ́ta ni Ọọ̀ni of Ifẹ̀ tún lọ gbé oyè ẹ̀ ń ta oyè ni ara nǹkan tẹ́ fi ń balẹ̀ ayé jẹ́ náà nìyẹn ara nǹkan tẹ́ fi ń balẹ̀ ayé jẹ́ tẹ́ fi ń balẹ̀ Yorùbá jẹ́ náà nìyẹn ẹ ti dojú àṣà wa dé ẹ wò nísìn ẹni jẹ́ mẹ́ta ni Ọọ̀ni of Ifẹ̀ lọ gbé ẹ jẹ́ kí n kà á fún yín oyè ó ń ta oyè ni torí owó ni oyè tí Ọọ̀ni of Ifẹ̀ tó gbé fún Olúrẹ̀mí Tinubu ṣé wọn ò ní gba owó ni oyè tó kọ́kọ́ gbé fún wọn níta ìgbà kan ìgbà tán oyè kọ́ tán tí wọ́n ṣe status fún eré tán gbé èrè fún Ọọ̀ni màmá wa Olúrẹ̀mí Tinubu allegedly ṣe bí 1 billion ni 1 billion ni mo kàn fà allegedly sí ni ṣe bí 1 billion lọ gbé fún Táíwò dy báwo ni ṣó wà pa mọ́mí nǹkan ṣe bí 1 billion ni màmá Olúrẹ̀mí Tinubu tó gbé fún Ọọ̀ni of Ifẹ̀ 1 billion lọ gbé fún wọn náà oyè wọn ń tà ní wọn ráyè tiwa owó làwọn ọba ní dọ́là tó bá ti rí dọ́là wọn ráyè ti tiwa bínibíní àbíyín o bèrèbèrè adé bèrè lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ṣe ń jẹ́ kó máa pa ìran mi àwọn ọmọ Yorùbá kò dábẹ́ yẹn wọ́n tún gbé kí ló dé kí ló ń pè òun lélẹ́yìn ní ìsìn wọ́n ní bàbá aṣíwájú ọ fún bàbá Tinubu wọ́n fún bàbá Tinubu ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fún ìyàwó ní yèyé aṣíwájú of Oòduà land Olúrẹ̀mí Tinubu òun lélẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn já aṣíwájú ìyàwó wọ́n fún ní yèyé aṣíwájú of Oòduà land ìyẹn Olúrẹ̀mí Tinubu ọmọ wọn Fọláṣadé wọ́n fún ní ìyálọ́jà general gbogbo Nàìjíríà pátápátá òun ní ìyálẹ́jà wọn Mrs Tinubu Òjò yẹn Fọláṣadé on the 21 kílẹ̀ ní 18 19 20 in 2 days time bí ajọ Saturday Ṣèyí Tinubu torí owó náà ní gbogbo ẹ̀ Ṣèyí Tinubu Ọọ̀ni of Ifẹ̀ kọ ọba kí lorúkọ ọba Aláàfin of Ọ̀yọ́ àwọn náà tún fẹ́ fún Ṣèyí Tinubu ní Ọ̀kanlọ́mọ of Yorùbá land Olúṣèyí Abíọ́dún Tinubu kí ló dé ṣáyé wọn nìkan la wá ni a mọ̀ pé torí owó ni bùn táyé wọn nìkan la wá ni ṣé gbogbo àwọn tó wá kù tẹ́ ń pe Ṣèyí Tinubu ní Ọ̀kanlọ́mọ báyìí nísìn ṣé àwọn tó wá kù nílẹ̀ Yorùbá rálẹ̀ ni wọ́n nígbà tẹ́ fún Ṣèyí Tinubu lọ́kanlọ́mọ bàbá joyè aṣíwájú ìyá yèyé aṣíwájú ọmọ ìyálọ́jà general Ọ̀kanlọ́mọ Ṣèyí Tinubu Ọ̀kanlọ́mọ kí ló dé ṣàwálé ayé yín ni ó ti máa níye tí Ṣèyí Tinubu náà máa gbélé bẹ́ẹ̀ yẹn àfowó lẹ́yìn owó náà tún ni lẹ́yìn owó náà tún ni ẹ̀rọ ayé titi wa oyè tí torí ẹ̀ náà ni ẹ máa foyè yìí dá wàhálà lẹ̀ ṣé bí torí oyè yìí náà ni Wasiu Ayinde torí bọ̀dá Wasiu tó ṣe tójú kòkòrò lọ sí Ìjèbú tó sẹ́pọ̀ àwọn fẹ́ jẹ Àwùjalẹ̀ tí ò tọ́ sí wọn owó tó gbé sílẹ̀ àlẹ́jì ni o owó wọ́n sọ pé kíní tó jẹ náà olórí ọmọ ọba tọjẹ náà wọ́n nígbà tí ìyàwó allegedly wọ́n nígbà tí ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ ìyàwó Àwùjalẹ̀ last wife wọn tó fẹ́ fi wọ́n ní nígbà tí bàdá Wasiu lọ bá wọn wípé àwọn fẹ́ jẹ kọ́ fáwọn olóyè wọ́n ní 20 million owó wípé mo kọ́kọ́ rí ẹ báyìí ná 20 million ni bàdá Wasiu tó gbé fún ìyàwó allegedly tó gbé sí fún ìyàwó last wife Àwùjalẹ̀ lẹ́yìn yẹn tó wá lọ bá Àwùjalẹ̀ sọ̀rọ̀ tí Tinubu náà wá bá wọn ní millions ni owó lọ fi rà á eléyìí báyìí náà nísìn owó lọ fẹ́ fi rà á tó fẹ́ fi jẹ Àwùjalẹ̀ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ṣẹ́ bọ́ bẹ́ẹ̀ ṣẹ́ lọ́kì tẹ́ ẹ bá gbà kí bọ́dá Wasiu jẹ Àwùjalẹ̀ torí kò sí quality leader kankan lára wọn tó lè fi ẹni tí ò lè tó lé ẹ̀ tó fẹ́ tó lù kò lè tọ́ àárín ìyàwó ẹ̀ fi kánran kán ní tó fẹ́ tó lù kò lè tàárín àwọn ọmọ ẹ̀ kò lè tàárín àwọn máníjà àárín àwọn elégbè wọn ò lè tàárín àwọn ọ̀rẹ́ wọn ẹ má jẹ́ kí wọ́n dà èmi ò bínú wọn ṣùgbọ́n kò tọ́ sí wọn kò tí kọ́ lọ sẹ́ńpẹ́ ó máa kàn wọ́n ó máa pè wọ́n kò tí kàn wọ́n bọ̀dá Wasiu ẹ̀ lè jẹ́ ẹ má jẹ́ kí Tinubu náà dẹ̀ kó lẹ́sẹ̀ torí connection
ẹ mọ̀ ẹ má jẹ́ kí Tinubu ẹ yọmọ Ìjẹ̀bú ẹ dúró tán ni ẹ má jẹ́ kí Tinubu ṣe bó ṣe dórí àwọn ọmọ Èkó má bẹ́ ẹ má jẹ́ kó ṣe iṣẹ́ yẹn fún wọn ní Ìjẹ̀bú ẹ yọmọ Ìjẹ̀bú ẹ má gbà o bàdá Wasiu òǹṣọmọ Ìjẹ̀bú wọn òǹṣọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni bóyá Èkìtì ni báwo ni bàbá yàn ṣe lè jẹ́ ọmọ Ìjẹ̀bú tó máa bàbá yàn máa kú sékìtì ọmọ àásìn sékìtì ẹ̀dẹ̀ ń tanná wẹ́bí káàkiri irú like father like son irú tí bàbá Tinubu náà ṣe nìyẹn torí dè ní ta ló lè sọ pé èmi ni ẹ̀gbọ́n Tinubu o Tinubu yẹ gan ìṣorúkọ wọn gbogbo ilé ayé ṣe wá jẹ́ fèkì báyìí ná ẹ ṣe láìkí fèkì kẹsà irọ́ ti pọ̀ jù irọ́ labí nìyí o Ọlọ́run irọ́ labí irọ́ Wùnmí irọ́ Gbèmí irọ́ Dèjì irọ́ Bánjí irọ́ ti bá sílé ayé gbogbo yín jẹ́ pátápátá kí ni nǹkan tó dé ìkà nìyí o bàdá Wasiu ẹ lè Awujale yẹn kò tí ì kàn yín ẹ má fọwọ́ ọlá ẹ má ṣáṣẹ pé kò sí èèyàn gidi kò sọmọ gidi kan ní Ìjẹ̀bú ni Ìjẹ̀bú wọn láì kò tọ́ sí ẹ̀yin bá wo níbo ń bẹ̀ so ẹ̀yin ọba ẹjọ́ ń tọrọ lọ ẹ dìde sọ̀rọ̀ ẹ má jọ pa wá tán o wọ́n sì ń pa wọn àṣàṣà náà sẹ̀ á ní mo níyàn ní Kogi wọ́n sì ń pa àwọn èèyàn ní Kogi sẹ̀ ṣé kí n fi fídíò wọn ni fídíò wà lọ́wọ́ mi mo náwọn èèyàn bẹ́ẹ̀ tó ń sẹ̀ndí fídíò wọn ò jẹ́ káwọn journalist gbé jáde ni wọn ò jẹ́ kí mídíà gbé jáde ni wọ́n ń pààyàn ẹ̀yin ọba ẹ̀dẹ̀ sọ nǹkan kan kò dáa o ọmọlọ́mọ ló dùn pé làbẹ́gúndé ọmọlọ́mọ ló dùn ránṣẹ́ dé tòrutòru kò dá ìtẹ́ ìṣe fún wa yóò dáa o ìka yóò dẹ̀ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ o ṣé torí kí iṣẹ́ ilẹ̀ fò kò dín yín bí wa mákanmákan lóye ń kan ni o òye tó kan ráàwọ̀ máa kan rẹ̀ ẹ̀dẹ̀ o á kàn yín o tó bá pa àwọn mẹ̀kúnnù tán wọ́n á fàbọ̀ lẹ́yìn lórí o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kò síbi tẹ́lẹ̀ yí gbà o kò sí ẹ̀ lè escape ẹ wò ṣe bá àwọn ọba kan lọ́pàá ní 2 years ago tán pa tó ń bọ̀ láti meeting àwọn ọba mẹ́ta ìkan nínú wọn escape ìyẹn ní agbára àwọn bàbá wa lọ́wọ́ àwọn Fúlàní náà ń ṣoògùn èèyàn ọba ẹ dìde sọ̀rọ̀ wa o eléyìí ò dáa o èyí tẹ́ fi wá ṣe yìí ò dáa o tẹ́ fi wá gbá géèmù tẹ́ pé gbogbo nǹkan tẹ́ mọ̀ kò ju owó lọ lẹ́yìn owó ni kò dá báyẹn èèyàn ọba o ẹ ṣé mo dúpẹ́ oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé ọkọ ìbínú bàbá bàdá Wasiu àbásọ o èdègbà àbásọ o èdègbà káfẹ́nìyàn jẹ́ musician kó tún má dùn sẹ́ríkì kó tún má dọba ẹ̀yin kọ́ ló kàn kò tí kàn yín wọ́n máa pè yín kò tí kàn yín ẹ lè jẹ́ torí pé ẹ ní quality tẹ lè fi to ìlú ilé yín débi tẹ máa fi to ìlú irọ́ ó ṣe wọ̀ èwo òrìṣà ẹ ṣé mo dúpẹ́ thank you so much I love you all. mo kí gbogbo yín pátápátá níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà Alhaji Ayinde náà ni tẹ́mọ̀ Abidan worldwide. mo fẹ́ sọ̀rọ̀ nípa awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ ọba Ìjẹ̀bú Òde tí Alhaji Wasiu Ayinde ibà ẹni tí wọ́n náà fẹ́ di ọba Ìjẹ̀bú Òde. wọ́n á rí pé àwọn kan jáde wọ́n ní rọ́pẹ́ kò ní ìjọba Ìjẹ̀bú Òde. mo rí pé àwọn kan jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń bú Alhaji Wasiu Ayinde pé Alhaji Wasiu Ayinde ló jọba Ìjẹ̀bú Òde. ẹ mọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe máa rí kan tèmi ọ̀tọ̀ ni àkìfojú kan náà wò nǹkan bẹ́ẹ̀ mi ṣe rí sí ọ̀tẹ̀ lẹ́fẹ́ fi ṣe o. ẹ̀yin tẹ́ bá jẹ́ gbogbo ẹ̀ bá gbọ́ fídíò bá ń pin kiri kó dé Jẹ̀bú ẹ má ṣọ̀tẹ̀ o ẹ má ṣe ọ̀tẹ̀ gbogbo nǹkan kọ́ lẹ máa fi bú K1 not everything lẹ máa fi insult bàbá yẹn. ṣé rí àwọn kan jáde Alhaji Wasiu Ayinde ò sínú ọmọ ọba kì í ṣe bí àwọn àwa ò ní gbà yẹn lọ́wọ́ yín ẹ dá padà. tí Alhaji Wasiu Ayinde bá tó jọba tó bá qualify as a to be king to be crowned as the king of Ìjẹ̀bú Land Ìjẹ̀bú Òde then bàbá láti lọ síbẹ̀ I support kí ló dé bá ṣe báyìí. èyí kọ́ Alhaji Wasiu Ayinde ti ń pera wọn lọ́mọ ọba Ìjẹ̀bú àti pé gbogbo ẹ̀yin ọmọ ọba tẹ́ ń jáde tẹ́ ń wọṣẹ́ lẹ́nu tẹ́ ń sọ wóróworó yẹn níbo lẹ wà ayé kọ́ lẹ wà ní tí late ọba Awujale tànà tó wàjà tó fi crown K1 Alhaji Wasiu Ayinde as olórí ọmọ ọba of Ìjẹ̀bú Land olórí ọmọ ọba of Ìjẹ̀bú Akílẹ̀ Ìjẹ̀bú Kingdom ẹgbẹ́ náà
ọba àná tó wàjà kábíyèsí ọba Síkírù Àwùjalè tó wàjà lánàá tẹ́kàn Alhaji Wasiu Ayinde lórí ọmọ ọba àti Ìjẹ̀bú kingdom lórí àwọn ọmọ ọba wo lórí àwọn ọmọ ọba wo ṣé àwọn ọmọ ọba àti yín náà ní sá then tó bá yẹ pé àwọn ọmọ ọba àti yín ni then ẹ dákẹ́ ẹnu yín kẹ pẹ̀lú dé fẹ́m ṣé yóò mọ̀ Alhaji Wasiu Ayinde wọ́n ti jọba Ìjẹ̀bú ti pẹ́ ni ẹ̀yin ò pẹ́ ni Alhaji was already crown half crown ni wọ́n ọjọ́ ti pẹ́ bàbá wọ́n ti fún Alhaji Wasiu Ayinde ní half crown tó ti dé sárájú lórí wọ́n kàn dúró kí bàbá Síkírù Adétọ̀nà kó join àwọn ancestor ẹ̀ pé kó tó di pé Alhaji máa di fún ìyọba ni ẹ̀ tó ti gbé jọba lé lórí ti pẹ́ ó kẹ́ sọ fún mi nígbà tí wọ́n fi Alhaji Wasiu Ayinde jẹ olórí ọmọ ọba of Akilẹ̀ Ìjẹ̀bú kingdom ẹ wo ìyẹn bó ṣe rí gbogbo ẹ̀yin Yorùbá nílẹ̀ Yorùbá ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé àtẹ̀yin afọbajẹ tẹ́jọ́ lóòótọ́ àtẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ sọ̀rọ̀ oyè tí wọ́n jẹ́ ń Yorùbá pé wọ́n fẹ́ ní ìjòyè ó wá wọ ìpẹ̀bí ṣóyè oyè wà oyè tó tún lágbára jù láyé tá a tún mọ̀ nílẹ̀ Yorùbá òun Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n kàn máa ń fèrè alórí ni wọ́n á dẹ̀ kán àwọn ẹ̀ ó tán wọ́n á dẹ̀ gbé pààyè lọ́wọ́ tó fi Ààrẹ Ọ̀nà Kakanfò oyè wo ni wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ni tó jẹ́ oyè wọ̀ pẹ̀bí remember when Alhaji Ayinde Wasiu installed as olórí ọmọ ọba Akilẹ̀ of Ìjẹ̀bú kingdom bàbá ìwọ̀ pẹ̀bí o and he stayed there for good 7 days táwọn ọba máa ń lò nínú pẹ̀bí lólu ayé yòónú lólu Alhaji Wasiu Ayinde lónú pẹ̀bí ní pẹ̀bí tá ti jọba níjẹ̀bú yẹn náà lólu ayé wọ̀ o ẹ̀yin afọbajẹ Ìjẹ̀bú gbogbo ètùtù lẹ́sẹ̀ fọlájì gbà náà o fọlájì Wasiu Ayinde o ẹ̀yin ọba tẹ̀ jáde ìdáná Alhaji Wasiu Ayinde kì í wà láti ìdílé yìí kì í ṣọmọ yìí kì í ṣọmọ fìdí pọ̀tẹ̀ that's your problem níbo lẹ wà tí bàbá tó jẹ́ ọba Ìjẹ̀bú gẹ́gẹ́ tó fi fún olórí ọmọ ọba Ìjẹ̀bú olórí ọmọ ọba Ìjẹ̀bú kingdom olórí ọmọ ọba ṣèbí lórí yìí náà láti jẹ olórí ọmọ ọba sí Alhaji Ayinde wọ pẹ̀bí ṣọlóyè wọ pẹ̀bí ẹ̀yin afọbajẹ ẹ wà bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe oríṣiríṣi ètùtù ṣèbẹ́tù tẹ́ ẹ̀ ṣe fọ́ ba lẹ̀ ṣe fún Alhaji Wasiu Ayinde nínú pẹ̀bí ẹ mọ iye búlì táwọn èèyàn búlì táwọn mùsùlùmí búlì Alhaji Wasiu Ayinde gbà náà wípé ọwọ́ pẹ̀bí ó ti kò kí ṣe mùsùlùmí mọ́ ó ti dẹlẹ́bọ ó ti ṣe gbọ́ ó ti ṣàwo jáde gbà yẹn o kẹ́ ẹ sọ fún wa pé irú pẹ̀bí báyìí kí ló lọ ṣe pẹ̀bí gún ègé sóye tí Alhaji Wasiu Ayinde jẹ́ gbà náà ọwọ́ adẹ́sìn ẹ wá ní kò ní ìjọba kò fẹ́ yẹ yín ni Alhaji Wasiu Ayinde tó bá wọ́ọ̀tì pé kó jọba tẹ́mi dẹ́ pàpà Alhaji Wasiu Ayinde wọ́n ti ń jẹ ọba yẹn ti pẹ́ látàyè Awùjalẹ̀ ọba yẹn ti kàn wọ́n Alhaji Wasiu Ayinde pé ló ti fa àbá yẹn lẹ̀ pé tóun bá ti join àwọn baba làwọn ẹni tó yẹ kẹ́ńtọ́ bá kárì mi ò gbọ́ ní kí wọ́n joyè nílẹ̀ Yorùbá olóyè wọ̀ pẹ̀bí Alhaji wọ̀ pẹ̀bú ó yẹ kí ni ẹni tó ti kàn ní half crown ti pẹ́ tó ti wà ní half of ọba of Ìjẹ̀bú kingdom ẹ wá jáde sí pé kì í ṣọmọ ọba ẹ wo ẹ̀yin afọbajẹ ẹ wá kí sọ ti yín fún yín ẹ̀yin afọbajẹ nǹkan tó bá ti lé òwò bẹ́ẹ̀ tí ò bá ti lé sọ́rí nǹkan tí ò lé òwò bẹ́ẹ̀ bá mi pín bá mi là á tó bá ti rọ oníkùlùkù di ágbẹ̀kọ̀ ẹ̀dá nímú ni yóò di ẹ̀kọ́ ẹ̀mú ni gbogbo afọbajẹ Ìjẹ̀bú pátá tẹ wà ní kí àkàn fọbajẹ ẹ mọ sọ̀rọ̀ àná di bó ṣe ẹ mọ sọ di nbà kan lẹni o mo mọ pọpọlọpọ yín ẹ mọ mí ni bèbí Alhaji Wasiu Ayinde wọ lọ́dún náà bóyá gbowó àmúlọkì ẹ tó rọpọlọpọ ọba tó ń bẹ Nàìjíríà ilẹ̀ Yorùbá sì ọ̀pọ̀lọpọ̀ wọn àká ní ifá wo ta ní ifá mú lọba Yorùbá tó bá jẹ lẹ́yìn àwọn ọba àná yẹn bí ọba Abẹ́òkúta ọba Ìjẹ̀bú Òde àbá tó kú yẹn ọba Èkó rí one elékọ̀ọ́fẹ̀ kó bàbá ọbẹ̀ lẹ́kùn gẹ́gẹ́ o bí àwọn bí ọba Déjì of Àkúrẹ́ ọba Benin
àwọn tí mo lè mọ̀ tẹ́lẹ̀ pé fámú nìyẹn gbogbo ọba tó kù sí èwo ní fámú àbórí yín yí gbọ́dọ̀ ti rí ifá òṣùwò ifá wo ló ń sọ̀rọ̀ tó fámú yẹn àwọn ìlúfẹ́mi lóye one arówójoyè one sáwọn ọba nìyẹn ọba gbogbo àwọn ọba Òṣòdì ọba Gẹgẹ ọba Mùṣín ọba Ìyànà Pàjà ọba Èbúté Mẹ́ta ọba kìnìkan ifá wo ló mú wọn excuse me ifá wo ló mú wọn àmọ́yàwó ọba lùmí gan owó lè fi jọba ta ni fẹ́ mú ẹgbẹ́ mbẹ́ tẹ́bá ní àdìfẹ́ fowó ṣe táyìndé bọ́ lè náwó owó lè gbé wọn fi ṣe president ìlú Nàìjíríà kí ló fi débẹ̀ owó kọ́ ni bẹ́ẹ̀ ni ká gbà kò tí tó kọ́mọ̀ fún ni lówó ṣáàdìbò fún ni ẹ̀bẹ̀ mọ́ gbà kó ráìsì ẹ gba ráìsì ẹ mọ̀ gba tòmátò ẹ mọ̀ gba spaghetti owó kọ́ ló ń ná ni tẹ̀mí kọ́ lè débẹ̀ ni ṣé ìwé ló gbé débẹ̀ ṣé ìfìwé gbé débẹ̀ ta ló ń jọba pẹ̀lú ìwà ta ló ń jọba pẹ̀lú ìwà ọmọ ọba kan jáde ó lò lò ń sáyìn fọ́ọ̀mù Alhaji Wasiu Ayinde ṣẹ́rù yẹn tó lò lò ń sáyìn Wasiu Ayinde pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ in the name of Allah in the name of Almighty Allah Allah ló ń dárúkọ ṣẹ́rù yẹn ló ìstọ́ ọba ló fọwọ́ sí Alhaji Wasiu Ayinde bẹ́ẹ̀ ẹ wà máa nípa Alhaji Wasiu Ayinde ó sì ṣẹ̀ṣẹ̀ kò ó pa àbá ẹ wà máa bínú ẹ̀yin afọ́bàjẹ́ Ìjẹ̀bú ọ̀yá láàrin ìṣẹ́jú kí sọ ti fún yín ẹ mọ̀ jẹ́ dòdò kẹnu yìí lè sọ òdodo kì í sọmọ ọba yẹn ẹmú yẹn kó nu ọ̀rọ̀ yìí ẹ̀yin tí mú wọ pèbí aláì tí wọ pèbí nígbà ọgbà àwọn ọba tó ń jáde sí where are they by then níbo ni wọ́n wà ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ ṣe ẹ̀yin afọbajẹ má jẹ́ dòdò kẹnu yìí lè sọ òdodo tẹ́lẹ̀jì bá decide láti pé kó jẹ ọba tó jẹ́ pé bó ṣe wù kò rí k1 Alhaji Wasiu Ayinde decide kan jọba Ìjẹ̀bú Òde bisimilayi ọyẹ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn ẹ kàn jẹ́ kó ẹ Alhaji jókòó ẹ sọ pọ́ǹtì méjì fàlàjì ìyẹn làwọn òdìfẹ́ bá yín gbọ́rọ̀ là ẹ jẹ́ kí fídíò ìdúró gba àwọn afọbajẹ yẹn ẹ bí Alhaji Wasiu Ayinde léèrè question méjì ni tó dájú ṣé tí Alhaji bá jẹ ọba Ìjẹ̀bú Òde ṣé Alhaji Wasiu lẹ́tọ̀ọ́ láti lọ́ọ́ máa fi adé lọ́ọ́ máa fi kọ fújì lórí stage tẹ́lẹ̀jú ò bá ti lẹ́tọ̀ọ́ ẹ pé Alhaji jókòó ẹjọ́ yẹn Alhaji Wasiu Ayinde pé tẹ́ ẹ bá ti jọba o gbogbo ayé ló mọ̀ pé first class ọba lọ́ba Ìjẹ̀bú Òde Alhaji ẹ ní lẹ́tọ̀ọ́ láti lọ máa fi àpèrè lẹ́pẹ́fẹ́ lọ́ máa kọrin o àti nílé àti lókè òkun kò possible mọ́ o ẹ resign iṣẹ́ fújì then you face ẹ di ọba fully fún gbogbo Ìjẹ̀bú kingdom tó bá tẹ́lẹ̀ jí lọ́rùn tọ́lájì bá lókè ó ṣe tán láti forí lẹ̀ tó ìdé mi lójú wípé Alhaji Wasiu Ayinde ò ní forí lẹ̀ that's number one ó dé mi lójú bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde ò lè fújì lẹ̀ wọn ò lè fi lẹ̀ èlò sálárì ọba ọdún Alhaji ti ń lówó tó lè gbé wọn for the rest of their life tọ́lájì bá náà àwọn ṣe tán láti fi fújì lẹ̀ ẹ má fẹnu ṣe ẹ pe lọ́yà ẹ pe sáà tó gbójú mẹ́ta mẹ́rin márùn níjẹ̀bú Òde ẹ sign agreement ẹ gbé lọ Àbújá ẹ lọ sign yẹn ẹ lọ satisfy yẹn bẹ́ẹ̀ Alhaji tẹ́ ẹ bá lọ bẹ̀ bẹ́ẹ̀ fẹ́ lọ kọrin wọ́n máa destroy yín ni o ẹ dẹ̀ kálájí dẹ̀ sign kálájí dẹ̀ mú lọ́yà kan sign ló bá tán tẹ́ ẹ tẹ́ ẹ nípa Alhaji ò ní fẹ́ forí lẹ̀ tọ́lọ́ bá fi Alhaji Wasiu Ayinde jẹ gan ó ju ọ̀pọ̀lọpọ̀ ọba lẹ Yorùbá lọ ìgbà Alhaji jẹ Alhaji Wasiu Ayinde jọba tó jẹ olórí ọmọ ọba gbọ́n kan tá wí ni wọ́n ní olójú ọba Alhaji Wasiu Ayinde máa dọ̀bálẹ̀ fún ọba mẹ́rin Alhaji Wasiu Ayinde dọ̀bálẹ̀ fún Alhaji Wasiu Ayinde kò dọ̀bálẹ̀ fún ọ̀nà fífẹ̀ wọ́n kàn máa ń tẹ̀ fún ni mo yọ ọba Alhaji Wasiu Ayinde kò dọ̀bálẹ̀ fún ni kò tí jọba ni ẹ wá ń sọ̀rọ̀ pé kinní kan ẹ̀yin afọbajẹ́ question ní kẹ́ bolú ayé léèrè ṣọ́ọ́lù ayé máa kọrin tá bá jọba àbí wọn ò ní kọrin mọ́ torí first class ọba Ìjẹ̀bú Òde èyàn ò lè jọba Ìjẹ̀bú Òde kó lóun ti fẹ́ máa kọrin o tọ́lájì bá ti fọwọ́ sí báwo ní kọrin ẹ pẹ́ sáì lẹ́kọ̀ọ́ ẹ sáì ní Ìjẹ̀bú ẹ sáì díẹ̀ ẹ gbé lọ Àbújá high court ẹ lọ satisfy yẹ then tó bá watch ẹ sọ Alhaji as a kingdom as a new king of Ìjẹ̀bú Òde kingdom lọ́ba tán gbọ̀kọ́lẹ́kọ̀lẹ́ máa fi bá Alhaji Wasiu Ayinde ẹ mọ́ ṣọ̀tẹ̀ ẹ̀yin ọmọ ọba àná níbo lẹ wà nígbà tó fi jẹ olórí ọmọ ọba of Ìjẹ̀bú akilẹ̀ Ìjẹ̀bú kingdom ta náà fi jẹ olórí ọmọ ọba lé ṣé kìí ṣẹ̀yìn ni ẹ jáde kẹ́ sọ fún wa ire o.
Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.